ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí a káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún tí òní. Mo sì gbà ládùúrà wípé bí ẹ ṣe ń jẹ alábàápín oore ọ̀fẹ́ Ọlọ́run nírú àkókò délé, oore ọ̀fẹ́ Ọlọ́run ó máa wọnú ayé yín wá, ó máa wọnú ilé yín wá, ó máa wọnú iṣẹ́ yín wá, ó máa wọnú ayé ọmọ yín. Bóyá o ṣẹ̀ṣẹ̀ ń ṣe alábàápín àti alábàápàdé ètò yìí fún ìgbà àkọ́kọ́ níbi amóhùnmáwòrán tó fi ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, àwọn bọ́tìnì pupa kan wà ní abẹ́. Bọ́tìnì pupa yẹn yóò dùn mọ́ mi bí o bá lè tẹ̀ ẹ́. Bó bá ti tẹ bọ́tìnì pupa yìí ni ó mọ fún ọ ní oore ọ̀fẹ́ ìgbàdégbà láti mọ gbóhùn Olúwa láti ìkànnì amóhùnmáwòrán ti Seed of Life Television yìí tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ilẹ̀ Ìbàdàn ní Ọ̀yọ́ State, Nigeria. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ẹ̀gbẹ́ rẹ̀ náà ni agogo ìránnilétí wà láti mọ rán wa létí, tẹ agogo ìránnilétí bákan náà ní gbogbo ìgbà tí Ọlọ́run bá ti ń rán ọ̀rọ̀ rẹ̀ jáde ní àti ìgbàdégbà àti òrèkóòrè ni yóò mọ rán wa létí wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde láti ìkànnì yìí yóò sì dára fún wa bí a ti ń ṣe léyìí. Bákan náà orúkọ mi ni Ọlálékan Matthew Ọ̀jẹ́fayọ̀ ti ìjọ onítẹ̀bọmi Divine Presence Baptist Church Àbáọmọ Àpáta Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà bí a ṣe fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi. Ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín. Olúwa ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó wó di gíga ayé wa palẹ̀. Ọ̀rọ̀ yín kó ṣe ayé wa láǹfààní ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń kà fún wa nínú ìwé Ẹ́sírà orí 7 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 10. Ọ̀rọ̀ Ọlọ́run táwọ́kà wà nínú ìwé Ẹ́sírà orí 7 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 títí di ẹsẹ̀ 10. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé Ẹ́sírà yìí ni ó gòkè láti Bábílónì wá, ó sì jẹ́ ayáwọ́ akọ̀wé nínú òfin Mósè tí Olúwa Ọlọ́run Ísírẹ́lì fi fún ni. Ọba sì fún ní ohun gbogbo tí ó béèrè gẹ́gẹ́ bí ọwọ́ Olúwa rẹ̀ ti wà lára rẹ̀, àti nínú àwọn ọmọ Ísírẹ́lì àti nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti àwọn akọrin àti àwọn adènà pẹ̀lú nínú àwọn Nẹ́tánímù sì gòkè wá sí Jerusalem ní ọdún 7 Artasasta ọba. Òun sì wá sí Jerusalem ní oṣù 5 èyí ní ọdún 7 ọba, nítorí pé láti ọjọ́ 1 oṣù 1 ni ó ti bẹ̀rẹ̀ sí gòkè láti Bábílónì wá, àti ní ọjọ́ 1 oṣù 5 ni ó dé Jerusalem gẹ́gẹ́ bí ọwọ́ rere Ọlọ́run rẹ̀ tí ó wà lára rẹ̀. Nítorí Ẹ́sírà ti múra tán ní ọkàn rẹ̀ láti wá òfin Olúwa àti láti ṣe é, àti láti máa kọ́ni ní òfin àti ìdájọ́ ní Ísírẹ́lì. Ní àkókò yìí ẹsẹ̀ wúrà wa ni ó wà ní ẹsẹ̀ 10 bí tá a kà fún wa yẹn. Ẹ́sírà orí 7 ẹsẹ̀ 10. Ó ní nítorí Ẹ́sírà ti múra tán ní ọkàn rẹ̀ láti wá òfin Olúwa àti láti ṣe é, àti láti máa kọ́ni ní òfin àti ìdájọ́ ní Ísírẹ́lì. Ohun tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa ní àkókò yìí ni ọkàn tí ó palẹ̀ mọ́. Ọkàn tí ó palẹ̀ mọ́. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, jẹ́ kí èyí kó di mímọ̀ dájú wípé Ọlọ́run nínú ọgbọ́n rẹ̀ àti agbára rẹ̀ kò nílò àkókò rẹ̀ àti ẹ̀bùn rẹ̀ àti orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé ẹni tí ó gba orí ọ̀fẹ́ rẹ̀ tí ó fi ṣòfò dànù. Ìbéèrè mi wá sí ọ ní àkókò yìí ni wípé kí ni ọkàn rẹ? Ipò wo ni ọkàn rẹ wà, àti kí ni ìpalẹ̀ ọkàn rẹ mọ́ fún Ọlọ́run láti lè jẹ́ kí Ọlọ́run kó rí ayé rẹ lò, tàbí láti rí dáadáa Olúwa
ọ̀pọ̀lọpọ̀ wa la máa gbé ohùn wa sókè wípé Olúwa ṣe báyìí fún mi, ṣe báyìí fún mi, ṣe báyìí fún mi, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí a bá ń gbé ohùn àdúrà wa sókè, Ọlọ́run kì í wo igbe wa ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n tó ń lọ lọ́kàn wa òun ni Ọlọ́run yóò máa wò. Bóyá ọkàn wa wà ní ìbámu pẹ̀lú ohùn Olúwa, bóyá àti ẹ̀ ti palẹ̀ ọkàn wa mọ́ láti bá Ọlọ́run rìn lótìtọ́ àti ní òdodo. Ṣùgbọ́n ní àkókò yìí a fẹ́ wo àwọn nǹkan méjì sí mẹ́ta nípa ìgbé ayé Ẹ́sírà. Ohun àkọ́kọ́, ta ni Ẹ́sírà ṣe? A wá wo kí ni àbùdá ọkàn tó palẹ̀ mọ́ fún kíni? Ṣé fún ohun tí ayé ni a fẹ́ sọ? No, kìí ṣe ohun tí ayé, ṣùgbọ́n ọkàn tó palẹ̀ mọ́ láti ṣèfẹ́ Ọlọ́run nínú ohunkóhun tí ìbá wá sí ọ̀nà wa. Ọkàn tó palẹ̀ mọ́ fún Ọlọ́run lọ́lọ́run retí lọ́dọ̀ wa. A wá wo ta ni Ẹ́sírà yìí tá a gbé yẹ̀wò nírú àkókò yìí, irú èèyàn wo òun ní ṣe tàbí irú èèyàn wo ni ó jẹ́. Ohun àkọ́kọ́ tí mo rí, ẹni tí Ẹ́sírà jẹ́, ó jẹ́ àlùfáà. Òmíràn ó tún ni ó jẹ́ ayáwọ́ akọ̀wé. Tí a bá wo ibi kíkà wa yẹn ní ẹsẹ̀ 6, ó ní Ẹ́sírà yìí ni ó gòkè láti Bábílónì wá, ó sì jẹ́ ayáwọ́ akọ̀wé. Ìbéèrè mi ni pé kí ni ọ̀run sọ nípa rẹ lọ́wọ́lọ́wọ́? Ìgbé ayé rẹ kò lùmọ̀ fún Ọlọ́run, ìgbé ayé rẹ kò sápamọ́ níwájú Olúwa, ṣùgbọ́n ọ̀run lè ṣàkọsílẹ̀ rẹ̀ nípa ayé Ẹ́sírà wípé ayáwọ́ akọ̀wé ni. Nípa òfin Mósè, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, irú ènìyàn wo ni wọ́n náà jẹ́? Ayáwọ́ akọ̀wé ni. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó ní òye ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run yé, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run yé kóró nínú ayé rẹ̀ ni. Ìwọ náà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, bá a bá gbé ayé tìrẹ náà sí ojú òṣùwọ̀n, mélòó ọ̀rọ̀ Olúwa, mélòó ọ̀rọ̀ ọba àwọn ọba tó ń gbomi bẹ nínú ayé rẹ̀? Ọ̀rọ̀ Ọlọ́run kún inú ayé Ẹ́sírà. Ìdí ni tí Ọlọ́run fi rí ayé rẹ̀ lò. Ohun ẹlẹ́ẹ̀kẹrin, ẹni tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì. Ẹni tí Ọlọ́run rán, wá gbọ́, ẹni tí Ọlọ́run rán sí àwọn ìran tí a wà yìí kìí sí òpè ènìyàn. Lóòótọ́ lọ́lọ́run máa ń lo òpè ènìyàn, ṣùgbọ́n òpè ènìyàn tó bá gbáradì tó palẹ̀ ọkàn rẹ̀ mọ́ láti wá Ọlọ́run, òun ni Ọlọ́run máa ń lo ayé wọn. Ẹlẹ́ẹ̀karùn-ún, ẹni tí ó ní ìrírí ìpèsè Ọlọ́run ní ilẹ̀ àjèjì. Bí Ẹ́sírà yìí ṣe wà ní ilẹ̀ àjèjì ní ilẹ̀ Bábílónì, ó rí ojú rere ọba, Ọlọ́run ló ṣe é fún un. Ẹlẹ́ẹ̀kẹfà, ẹni tí ọwọ́ Ọlọ́run, agbára rẹ̀ tó wà lára rẹ̀. Mo rí wípé kò sí ẹni tí ó ṣe àwárí ọ̀rọ̀ Ọlọ́run, kò sí ẹni tí ó rìn nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ọwọ́ agbára Ọlọ́run tí ò ní wà lórí ayé rẹ̀. Kò sí irú ẹ̀dá náà. Ohun tí mo rí nínú ayé Ẹ́sírà ní nígbà tó ṣe àwárí ọ̀rọ̀ Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run ó ń bẹ lórí ayé rẹ̀. Ẹ jẹ́ wá wo tá à ń wò láàárín àkókò yìí ni ọkàn tí ó palẹ̀ mọ́ fún kíni. Ẹ jẹ́ wá padà sí ẹsẹ̀ 10. Ibẹ̀ mo ti rí ohun tí ó jẹ́ ìpinnu àti ìlépa Ẹ́sírà nígbà tó wà ní ilẹ̀ àjèjì àti tó fi gbogbo ayé rẹ̀ lépa. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí nínú gbólóhùn tó wà nínú ẹsẹ̀ 10 ni pé nítorí Ẹ́sírà ti múra tán ní ọkàn rẹ̀. Ó ti múra tán ní ọkàn rẹ̀. Ará mi tó ń gbọ́ mi, kí ni ìpalẹ̀mọ́ ọkàn ti ẹ̀yin náà? Látijọ́ tó o ti ń wá Olúwa lọ sínú ìjọ, kí ni ìpalẹ̀mọ́ ọkàn rẹ̀? Ọlọ́run ò wọ aṣọ tó wọ̀ sọ́rùn. Ọlọ́run ò wo ìmúra rẹ àti òfin ohun ẹ̀ṣọ́ yìí sí etí tàbí ó ti ẹ̀ fi sí etí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá ti dé iwájú Olúwa, ohun tí Olúwa ń wò ní wípé báwo, ipò wo ni ọkàn rẹ wà pẹ̀lú ohun Ọlọ́run. Ọlọ́run tí ó sọ pé o jẹ́wọ́ rẹ̀, tí o sì sọ wípé òun sìn. Ọlọ́run ń wo ipò tí ọkàn rẹ wà. Bóyá ọkàn rẹ ti ẹ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, bóyá ọkàn rẹ ti ẹ̀ ń ṣe àwárí ọ̀rọ̀ rẹ̀ ní ojoojúmọ́ àti ní gbogbo ìgbà. Ohun mìíràn tí mo tún rí níbí báyìí ni wípé lẹ́yìn tí Ẹ́sírà ti palẹ̀ ọkàn rẹ̀ mọ́ láti wá ọ̀rọ̀ Ọlọ́run rí, bóyá nígbà tó rọrùn àti nígbà tí ò rọrùn,
ìpinnu mìíràn tó tún ṣe ni pé láti máa wá òfin Olúwa. Ìpinnu tó ṣe ni wípé gbogbo ayé mi màá fi mọ́ wá òfin Olúwa. Gbogbo ọjọ́ ayé mi màá fi mọ́ ṣe ìfẹ́ Olúwa. Ìgbé ayé mi nínú ilé, ìgbé ayé mi lẹ́nu iṣẹ́, màá fi mọ́ wú Ọlọ́run. Abálájọ tó fi lè rí ojú rere Olúwa. Nítorí pé bí Ẹ́sírà bá jáde, ìgbé ayé rẹ̀, ó gbé ìgbé ayé rẹ̀ láti wo Olúwa àwọn olúwa. Ó gbé ìgbé ayé rẹ̀ láti wo ọba àwọn ọba ní gbogbo àkókò tó fi gbé ìgbé ayé rẹ̀. Ẹlẹ́kẹta nínú ẹsẹ̀ ìkan náà ni pé ó ní láti máa ṣe é. Ará mi nínú Olúwa, gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí wọn náà ti ń gbọ́ láti ìgbà tó ti sọ pé ó fi ayé rẹ̀ fún Jésù. Gbogbo ọ̀rọ̀ Olúwa tí o ti ń gbọ́ tó ń jáde sí ọ ní gbogbo ọ̀nà tí ọ̀rọ̀ Ọlọ́run gbà dojúkọ, mélòó rẹ̀ ló mú lọ sínú ìṣe? Mélòó rẹ̀ ló mú lọ sínú ìwà rẹ̀ ojoojúmọ́? Mélòó rẹ̀ ló gbé lọ sí ẹnu okòòwò rẹ̀? Ó jẹ́ ohun tó panilẹ́kún ní ìran wa tí a wà yìí. Nígbà kan tí àwọn tí ó gbani síṣẹ́ tí wọ́n bá ń wá èèyàn tí wọ́n gbà síṣẹ́, àwọn ọmọ Ọlọ́run, àwọn ojúlówó ọmọ Ọlọ́run, àwọn ni wọ́n ń wá wípé kó wá bá wọn ṣe ìṣàkóso owó. Nítorí pé wọ́n ti pinnu lọ́kàn wọn láti ṣe ìfẹ́ Ọlọ́run. Wọ́n sì ti pinnu láti mú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń gbọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kà. Wọ́n ti pinnu lọ́kàn wọn láti máa mú lọ sínú ìṣe. Ìwọ olùgbọ́ mi, mélòó ọ̀rọ̀ Ọlọ́run tí ìwọ Ọlọ́run náà ti ń gbọ́ tó ti ń kà látijọ́, mélòó rẹ̀ ló ti mú lọ sínú ìṣe tá a bá gbé lọ sínú òṣùwọ̀n? Nítorí wípé Ẹ́sírà ti pinnu lọ́kàn rẹ̀ láti máa ṣe ọ̀rọ̀ Ọlọ́run tó ń kà. Ìgbésẹ̀ mìíràn tí mo tó rí nínú ayé Ẹ́sírà, ohun tó ṣe ni pé láti máa kọ́ni ní òfin Olúwa. Lóòtítọ́ lọ mọ ọ̀rọ̀ Ọlọ́run. Mélòó rẹ̀ ló fi kọ́ ọmọ rẹ̀? Mélòó rẹ̀ ló fi kọ́ aya rẹ̀? Mélòó rẹ̀ ló fi kọ́ ọkọ rẹ̀? Ṣé èsè ànìkànjọpọ́n? Oore ọ̀fẹ́ Ọlọ́run tó gbà, mélòó rẹ̀ ló pín pẹ̀lú àwọn ẹlòmíràn? Èyí ni tí Ọlọ́run fi lò láti fi ṣe adájọ́ lórí àwọn ọmọ Ísírẹ́lì. Bí Ọlọ́run ó bá lo ayé rẹ̀ fún ìran yìí àti àkókò tí a wà yìí, ìwọ náà ní láti kó fún ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ o ṣetán? Ǹjẹ́ o ṣetán láti béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run nírú àkókò bí eléyìí? Tẹríba, jẹ́ ká gbàdúrà. Sọ fún Ọlọ́run, Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ rẹ. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ máa gbé nínú mi. Mo fẹ́ láti máa rìn nínú ọ̀rọ̀ rẹ láti òní lọ. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa ran ayé mi lọ́wọ́. Olúwa gbé ìrànwọ́ rẹ dìde fún ayé mi. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ máa gbé sínú ayé mi. Béèrè fún oore ọ̀fẹ́. Lọ́pọ̀ ìgbà ló ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n bó ṣe ń gba etí ọ̀tún wọlé, bẹ́ẹ̀ náà ló ń gba tí òsì jáde. Bó ṣe ń kà á, bẹ́ẹ̀ náà ló ń gba ẹ̀yìn jáde. Ọ̀rọ̀ Ọlọ́run kò dúró nínú ayé rẹ. Béèrè fún oore ọ̀fẹ́. Wípé bí mo ṣe ń ka ọ̀rọ̀ rẹ, mi ò fẹ́ máa ka àwọn lẹ́tàsì lásán, ṣùgbọ́n mo fẹ́ máa rí ìjìnlẹ̀ gbà láti inú ọ̀rọ̀ rẹ. Olúwa ran ayé mi lọ́wọ́. Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún àwọn ayé wọ̀nyí. Wọ́n ti ń ṣe ìpinnu láti máa ka ọ̀rọ̀ rẹ. Wọ́n ṣetán láti gbáradì láti máa rìn nínú ọ̀rọ̀ rẹ. Olúwa ràn wọ́n lọ́wọ́. Olúwa oore ọ̀fẹ́ láti mú ọ̀rọ̀ rẹ lọ sínú ìṣe, lẹ́nu iṣẹ́ wọn, nínú ẹ̀dáwọ́lé wọn, nínú okòwò wọn, nínú ilé wọn, lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n wà. Olúwa ran ayé wọn lọ́wọ́. Jẹ́ kí ẹwà rẹ àti ògo rẹ kó máa jẹ jáde nínú ayé wọn. Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àlàáfíà Ọlọ́run kó sì máa bí sí fún yín. Oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé yín ojoojúmọ́, kí Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún yín láti òní lọ àti sí títí láéláé.